ọdún dé ó ti sọdún ayọ̀ ọdún dé ó ti sọdún ire. àpáta dé àpáta para ewì dé bọ́dún bá yípo ọdún adún gbogbo ẹni adún dùn fún ó yẹ súnmọ́ mi sí bí kájọ wá máa kó lórí ẹ̀dá ènìyàn. ọdún dé ọdún adéwùmí o ọdún dé ó ti sọdún ayọ̀ àti ọdún dé ó ti sọdún ire. ọjọ́ àkọ́kọ́ nínú ọdún ọjọ́ ìbí ẹni ńlá ló jẹ́ every 1st of January gbogbo wa la mọ̀ wípé ọjọ́ tó lápẹẹrẹ ni ìràwọ̀ ńlá kan yọ lójú sánmọ̀ tó kárí ayé ìrọ́kẹ́kẹ́ rẹ̀ ó jọ gbogbo aráyé lójú ariwo ńláńlá lọ nígboro adéwùmí àkímẹ́rinlẹ̀ òun ìràwọ̀ ńlá ọ̀hún tí mò ń wí olóríire tó ní lárí tó kóni mọ́ra ó gba yìí ó gbẹ̀yẹ ó gba sáàkì níbi káríjẹ kátúkọ́ mẹ́lòmíì jẹ aláṣẹ báṣákì nàìjíríà limited ọwọ́ méjì bẹ́ẹ̀ nìkan ṣoṣoṣo kò sóòtú ò lè bu èèyàn tó bá ní adúmáradé lẹ́yìn tó ẹgbẹ́ ọkùnrin tọkùnrin ọkùnrin tó làbí iná jò láàrò akeem olúwa pẹ̀lú mi adélékè olóní kí n wá máa kọ́ni ewì fún ẹ ó ní kí n máa kí ẹ ó ní kí n máa kí ẹ ó ní kí n máa kí ẹ lórí kí ìran bàbá tó bí ẹ lọ́mọ ìjìṣà níyọ́ torí ìjìṣà níran bàbá rẹ ńlá ọmọ ìjìṣà òṣèré onílẹ̀ òbí òṣèré olóbì ìṣègbè òṣèré olóbì ìṣẹ̀fà òṣèré ọmọ olóbì ìṣẹ̀rìndínlógún òṣèré ọmọ arọ́pọ́n ládòbìsì gẹ́gẹ́gẹ́gẹ́ lóbì ń bá ní rìn lókìtì ẹ̀fọ́n ìjìṣà tó kúrà ló olóbì ká àjẹfọwọ́ra oúnjẹ lọ́mú ọmọ olóbì ọ̀wọ́wọ́ ti wọ́ ọmọ olóbì ọ̀wọ́wọ́ ti wọ̀ obì tó fẹ́ tẹni ní wọ̀sápò ẹni obì tí ò fẹ́ tẹni awọ̀ sínú igbó kẹrànú ló lè róògùn jẹ. àpáta ewì èmi ò ní bá gbá ìjìṣà rìn kí n má jòjì tó tó kákáká adéwùmí kí o kékèké ní sásọ wọn lóde ìgbẹ́jọ ẹ̀gọ́ tí ọbẹ̀ ní sásọ wọn lóde ìjìṣà èyí tẹ́ ẹ bá rí lọ́jà ní ẹ̀rà fún mi wá kí irú òjò ṣẹ̀ṣẹ̀ kú lóye. ọmọ ìjìṣà mójú wá pànàdà ó yẹ jẹ́ kí n pànàdà kí n wá máa rèlú èkó la bí ọ sí ibi tá a bá bí ni là ń ṣe tó rántí èkó gangan tán níṣe lé ìyá rẹ ńlẹ́ o ọmọ èkó akéde ọmọ arómi sálẹ̀ gbẹlẹgbẹ ìwọ lọmọ ìlú gbàgéré tí ń sáré ju ènìyàn ẹlẹ́sẹ̀ méjì lọ èkó ilé ọdún èkó ilé owó tó o bá dé ìlú èkó òòsà ni kó o ṣẹ̀dákun mọ̀ṣẹ́kù tere torí òòsà mọ̀ lóbi lọ́wọ́ ẹni odidi orí ni kútere ń gbà adéwùmí erinlẹ̀ ó sọdún èyí wá sẹ̀mí sí Australia ló wà táyà tọmọ orí ajá kó o kéré òkè òkun délé tọmọtọmọ yóò ní bí ọlọ́mọ lọ ajínigbé ò ní bí ọláyà lọ agbanipa yóò ní bí ọpa wéréwéré ládìyẹ tó pé mọ́ bọ̀ bọ̀rọ̀ ní wá yóò bọ̀rọ̀ ní wá bọ̀ àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu bó bá ti lọ re ló máa bọ̀ re iríṣẹ́ rẹ ò ní dáwọ́ dúró wàá máa rí tajé ṣe òní ṣàìsàn àìsàn òní ṣe ọ́ òní rópa aládédá òní bó lórí burúkú dòwò pọ̀ iṣẹ́ rẹ òní dìṣẹ́ iléeṣẹ́ rẹ òní jóná òní sọdún tó bọ̀ lọ́gbà ẹ̀wọ̀n. ọlọ́jọ́ ìbí ló ní kí n sọ wípé lọ́dún tuntun táwa yìí o ẹni tíjẹ ti jóná kò ní kó nọ́mọ̀ tí wá. Allahumma àmín Allahumma àmín Allahumma àmín Allahumma àmín ẹni tíjẹ ti jóná kò ní kó nọ́mọ̀ tí wá. Happy birthday to you, sir, and we all wish you long life and prosperity. Ìgbà ọdún wà mí nínú. Tó bá wá lẹ́ni tó béèrè wípé ta ló ń kọrin ewì mọ́ lọ́jọ́ ìbí. Ẹ sọ fún ọgbẹ́ àpáta ewì ni. Kò gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ tí mọ́lẹ́ tó gbé ilẹ̀ kíkẹ́.